ẹ jẹ́ ká nígbàgbọ́ nínú ìjọba Tinubu yóò ṣe dáadáa ju bí a ṣe lérò lọ. Ọlọfa ló sọ bẹ́ẹ̀. Ọlọfa ti ìlú Ọ̀fà nípínlẹ̀ Kwara ọba Mufutau Gbàdámọ́sí ti ké sí àwọn èèyàn orílẹ̀-èdè Nàìjíríà láti máa gbàdúrà fúnjọba ààrẹ Bọ́lá Tinubu kí wọ́n sì nígbàgbọ́ nínú rẹ̀ pẹ̀lú ìdánilójú pé ìjọba náà yóò ṣe dáadáa ju bí àwọn èèyàn ti lérò lọ. Ọba Gbàdámọ́sí sọ̀rọ̀ yìí nílùú Ìwó nípínlẹ̀ Ọ̀ṣun níbi ayẹyẹ ọdún Olódùmarè tí Olúwo ọba Abdulrasheed Adéwálé Àkànbí ṣàgbékalẹ̀ rẹ̀ lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 9 oṣù kọkànlá ọdún yìí. Ayẹyẹ náà èyí tó wáyé nínú ààfin Olúwo ló ṣe kòńgẹ́ pẹ̀lú ọdún 8 tí ọba Adéwálé gun orí ìtẹ́ àwọn baba ńlá rẹ̀. Níbẹ̀ ni àwọn onígbàgbọ́ àti àwọn mùsùlùmí ti kórajọ láti yin Olódùmarè papọ̀. Ọlọfa ṣàlàyé pé tí àwọn ìjọba tó kọjá bá ti ń yọ owó ìrànwọ́ orí epo pẹntiró díẹ̀díẹ̀ ṣáájú ìjọba Tinubu ni ìnira tí àwọn aráàlú ń dojúkọ yìí kò ní wáyé rárá. Ó ní ìjọba yìí yóò mú ìyàtọ̀ ńlá bá ètò ọrọ̀ ajé láìpẹ́ rárá. Ó sì rọ àwọn ọmọ Nàìjíríà láti dẹ́kun òjò èébú tí wọ́n ń rọ̀ lé ìjọba àpapọ̀ lórí kí wọ́n sì bẹ̀rẹ̀ sí gbàdúrà fún un láti ṣe àṣeyọrí. Nígbà tó ń sọ̀rọ̀ nípa ọdún Olódùmarè níbi tó ti fún àwọn ọmọ ìlú tí wọ́n jẹ́ 50 ní onírúurú ẹ̀bùn owó, Olúwo ṣàlàyé pé òun ṣàgbékalẹ̀ ọdún náà láti fi máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ́nà ọ̀tọ̀ ni. Olúwo ní à ń ké pe Olódùmarè lójoojúmọ́, ṣùgbọ́n ọjọ́ òní jẹ́ ọjọ́ kan láti fi ìmoore hàn fún Ọlọ́run nítorí Olódùmarè ló ní ìtẹ́, àwa ọba kan jẹ́ aṣojú rẹ̀ ni. Ìránṣẹ́ Ọlọ́run ni àwọn àlùfáà àti àáfàá. Àwọn ọba gbọ́dọ̀ máa yin Ọlọ́run. Ìdí nìyí tí mo ṣe fi ọjọ́ kan sílẹ̀ láti máa yìn ín. Florence Babasola ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.